ènìyàn ṣe ti gbọ́. Òpómúléró TV ti dé bí àṣẹ̀ṣẹ̀ yọ. Sórí ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó LTV 8 pẹ̀lú ọ̀kan òjọ̀kan ètò Yorùbá alárinrin. Àgbéyẹ̀wò fíìmù, oge ṣíṣe, eré ìdárayá, ìgbé ayé àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn, àwàdà àti orin ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi láwùjọ. Ilẹ̀ káàárọ̀ oòjíire Yorùbá lórílẹ̀‐èdè wa àti káàkiri àgbáyé. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́ Sátidé ní déédéé aago 9 sí aago 10 ní àṣálẹ́ ní ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó Lagos Weekend Television Òpómúléró TV. Gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ní dùn. Òpómúléró balẹ̀ bí ọ̀wàrà òjò. Pàjùbà kọ́ra bàtà tó tọ́lé aláyọ̀ òrò. Ẹ káàbọ̀ sórí àwọn bàǹkọ̀tù ètò ayé wa dùn gidi gan. Ètò ọ̀kan ọ̀jọ̀kan lórí amóhùnmáwòrán wa. Ẹ̀kọ́ àṣà ìṣaralóge ìdárayá o. Ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbọ̀túngbọ̀ láti ilẹ̀ Yorùbá lókè òkun o. Ẹkú kalẹ̀ sáàgùdì Òpómúléró. Bàbá, màmá, bọ̀dá wa, sísá wa. Ẹ̀yin ọmọdé ilé, ẹkú ìkàlẹ̀ níbẹ̀ wọ̀n. Túndé Kèlání lóníkàkí gbogbo yìí pé o. Ayé wa dùn gidi gan. Òpómúléró TV lóníkàkí gbogbo yìí o. Ayé wa aládùn àròyìn gidi gan. Òpómúléró, 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 Òpómúléró TV. Òpómúléró, 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 Òpómúléró TV. Mo ń kí yín káàbọ̀ sórí Òpómúléró TV. Bọ́láńlé Bámidélé lèmi ń jẹ́. Ẹ jẹ́ ká gbọ́ àkójọpọ̀ ìròyìn láti àwọn ìpínlẹ̀ Yorùbá lábẹ́ àkóso Dawn Commission pẹ̀lú Tolúlọpẹ́ Ìbíkúnlé. Lẹ́yìn tá a bá ti gbọ́ ìròyìn tán, ọ̀jọ̀gbọ́n Sophie Olúwọlé yóò bá wa sọ̀rọ̀ nípa ìjọra tó wà láàrin Ọ̀rúnmìlà àti Socrates. Mo ń padà bọ̀. Èyí ni àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission. Tolúlọpẹ́ Ìbíkúnlé ní orúkọ mi. Ìjọba ìpínlẹ̀ Èkó máa rí dájú pé wọ́n wá nǹkan fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè kọ́lẹ́ẹ̀jì ìkọ́ṣẹ́ ọwọ́ Technical College láti máa ṣe. Ìjọba ìpínlẹ̀ Èkó ní àwọn máa rí dájú pé àwọn wá àyè fún gbogbo akẹ́kọ̀ọ́ gboyè kọ́lẹ́ẹ̀jì ìkọ́ṣẹ́ ọwọ́ ti ìlú Èkó láti kópa nínú ètò tí wọ́n pè ní Maintenance Gang, ní èyí tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ fún títún àwọn ilé ìwé ìjọba gbogbo ṣe ní gbogbo ìpínlẹ̀ náà. Igbákejì gómìnà Dókítà Ìdíàt Olúrántí Adébùlé ni ó sọ èyí
níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè àwọn akẹ́kọ̀ọ́ kọ́lẹ́jì ìkọ́ṣẹ́ ọwọ́ ti ìjọba tí ó wà ní Ìkòròdú tí ó wáyé ní gbọ̀ngàn NECA ní Aláùsá Ìkẹjà. Ilé ìgbìmọ̀ aṣòfin ti Yunifásítì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti yan adelé ọ̀gá àgbà pátápátá. Lẹ́yìn ọ̀sẹ̀ rògbòdìyàn rẹpẹtẹ lórí yíyan olórí fún Yunifásítì Ifẹ̀, Ilé ìgbìmọ̀ aṣòfin ti Yunifásítì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ó wà ní Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ìpàdé láti yan adelé ọ̀gá àgbà pátápátá fún ilé ìwé náà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari ti pa á láṣẹ fún wọn. Ààrẹ kàn nípa pé kí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ilé ìwé náà yan ẹni tí ó tọ́ sí ipò adelé kí ó tó di pé wọ́n máa yan olórí ilé ìwé tuntun. Wọ́n ní Goodluck Jonathan lọ́wọ́ nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kan gómìnà Mímíkò. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà kan rí Goodluck Jonathan ni wọ́n sọ pé ó lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ tí gómìnà ìpínlẹ̀ Ondo hù. Ẹgbẹ́ All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ondo ti fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ náà pé ó lo bílíọ̀nù márùndínlógún náírà láti àpò ìjọba àpapọ̀ fún ètò ìdìbò rẹ̀. Àwọn ẹgbẹ́ APC tún fi kún un pé Goodluck Jonathan ni ó fọwọ́ sí fífún gómìnà Mímíkò ní owó náà láti ṣe kòkárí ètò ìdìbò rẹ̀ wọlé lẹ́ẹ̀kejì. Àkójọpọ̀ àwọn ìròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà kò ní jù báyìí lọ. Ẹ ṣé púpọ̀. Pomulero, 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 pomulero TV. The Western man has you to fight and fight all the time. Yoruba say, fight, but you must know when to fight. Eventually, when I got to Socrates, I was encouraged. Because after going back to Socrates, I discovered I did not write anything. So if Socrates, who did not write anything, and you know the title of Socrates, the father of philosophy. Orunmila to me was a god. It's an orisha. It's not a human being. But when I went into literature, we know the mother of Orunmila. We know the father. He was born in Okegeti in Ile-Ife. He started the school. So the man you know the father and father, how can he be? He cannot descend. So he was somebody like Socrates. The thing that invited me to write Socrates and Orunmila ni pé kí lorúkọ Orunmila lédè Yorùbá, kí lóríkì ẹ̀. Oríkì Socrates is Socrates, father of philosophy. Philosophy means wisdom. Kí lóríkì Orunmila? Bàbá Ifá. Kí ló ń jẹ́ Ifá? Wisdom. So the two of them have the same oríkì. Father of. So if the Yoruba say Orunmila Baba Ifá, which means father of wisdom, and Socrates means Baba Ifá, kí náà fi jọra wọn. According to history, Orunmila has many wives and concubines. Socrates officially has one wife, but people tell us that he has two. Then the question is, how are they similar? I discovered about 35 quotations where they said almost exactly the same thing. All I have done is to say, okay, Socrates did not write anything. Orunmila did not write anything. So how do you say Socrates is the father of philosophy? They will tell me. He has a disciple called Plato. Plato was the one who now wrote 35 dialogues, which according to him were dialogues, discussions that Socrates had with some people. 35. But please, he did not tape record them. He was following his Oga for many years. When the man died, Plato did not write anything 30 years after his Oga died. Nǹkan tó kọ sórí tó rántí, what he remembered was what he wrote 30 years. It's not that he wrote it down. No. He just felt after 30 years I should not let my Oga die. So he wrote it.
Now, my question is, if Ọ̀rúnmìlà wrote nothing, the ideas we credit Ọ̀rúnmìlà ibo ló ti wá? Simple. According to history, Ọ̀rúnmìlà has 16 disciples. He gave them a mandate. Everything he said must be memorized. If you are a Babalawo today, you must take exam. And the exam is not written. You must have studied 12 years under Babalawo. When the man says this man is qualified, the Babalawo will sit down. Ask him to rehearse as much of Ifa as he knows. Tí o bá lè kà sórí kò lè practice. Which means the Babalawos today are descendants of who memorize Ọ̀rúnmìlà. Plato memorized Socrates. Babalawo memorized. So the two of them, it is their disciples that documented what they said. They didn't write anything. But when you put the two together, about 75% of what they said are the same. The only difference, which is very fundamental, Socrates said we must seek knowledge. And if you ask which kind of knowledge, a knowledge that is everlasting, that is unchanging, that is true forever. Ọ̀rúnmìlà ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọgbọ́n ọdún ni wèrè ẹ̀mí. There was even a particular occasion where Ọ̀rúnmìlà said all his disciples at Ogun Ọya, he was grumbling. Bàbá kí ló ṣe yín? Ó lóun rẹ̀ ni tó mọ wájú ọ̀rọ̀ tó mọ ẹ̀yìn ọ̀rọ̀ ni. Wọ́n ní kí ló mean? Gbogbo yín ilẹ̀lẹ̀ ẹ̀gbọ́n ṣùgbọ́n ṣé ẹ mọ wájú ọ̀rọ̀ ṣé ẹ mẹ̀yìn ọ̀rọ̀ wọ́n ní wọ́n mọ̀ ó dá yín lójú ẹ̀hún lókè òun á ṣèdánwò fún yín. Ó wà nílé Ògún dé Ògún wákì kò dẹ̀ sí nǹkan tó ń ṣe ayò lọ́mọ ta. Ògún ní bàbá ẹja àtàyò ó ní rárá ó ní kó sílẹ̀kùn yàrá yẹn kó wo bẹ̀. Ògún sílẹ̀kùn bẹ̀ kí lélẹ̀ àdá ìbọn tuntun. Bàbá tí ẹ̀ ti ń jagun ni ó ní rárá ẹnìkan ló kàn wá fún un. Ṣé òun lè kó lọ ó lóò lè kó ọlọ́kẹ́ ṣé kò mọ̀ gbọ́n jẹ́ ká tayò wọ́n tayò lẹ́ẹ̀mẹ́ta. Ògún jẹ́ kí Ọ̀rúnmìlà tètè pa àwọn tó ló fẹ́ kó. Bàbá mo ti ṣe tán ṣé kí n mọ́ ọ lọ ó ní kó mọ ó ṣílẹ̀kùn ó sá padà. Bàbá yìí náà ti ń ṣèké kí ni mo ṣe irin ẹ̀kan yẹn ó ti dógùn ó ti bàjẹ́. Bàbá ní kí ló bàbá kì í ṣe nǹkan tẹ́ kó síbi lẹ́ẹ̀kan bàbá nǹkan tó ń kó síbẹ̀ ni ló wá rí báyìí. Ó ní tó bá rà dáa tuntun kí ló mọ̀ gbẹ̀yìn ṣe bó sọ pé ọmọ iwájú lórí tó ṣàìn ní gbẹ̀yìn ni pé kó dògùn. Ó dẹ̀ sọ pé ọmọ iwájú ọ̀rọ̀ ọmọ ẹ̀yìn rẹ̀ ó ṣáà lọ. Ṣàngódé the same exam ó ní kó sílẹ̀kùn kó wọlé obìnrin ló fi síbẹ̀ ọmọ ọdún mọ́kàndínlógún látòrí dé sàlẹ̀ gbogbo ara ẹ̀ ń dán yẹrinyẹrin. Bàbá ṣe fẹ́ yà ó ní rárá ìyàwó nǹkan tó bí fún un ló gbé wá tó ti lọ́kọ ó ní rárá. Ṣàngó ní sóun lè fẹ́ ó lè lò fẹ́ ṣé kó mọ́ mi lọ́rùn jẹ́ ká tayò ẹ̀mẹ́ta. Ìgbà tán tayò tán lọ́mú ìyàwó ó débẹ̀ eyín méjì ló kù sí ojú ẹ̀ ti wọnú ẹ̀kẹ́ ẹ̀ ti ràpò. Bàbá ọmọge tó mú síbí lẹ́ẹ̀kan ó ti mú kúrò bàbá lòun mú kúrò. Kí ṣe oníṣòwò tó bá fẹ́ ìyàwó ọmọ ọdún 11 tó bá darúgbó kí ló ṣe mọ́ rí. Iwájú ẹ̀ ni nǹkan tó fàìn yẹn. So Ọ̀rúnmìlà was unlike Socrates. He knows that there is no condition that is permanent. Nothing is absolutely true. It can change beyond recognition. Socrates is the one who said that knowledge must not change. Ọ̀rúnmìlà knows there is no permanent condition. Now, these people now came back to Ọ̀rúnmìlà. Kábíyèsí bàbá ẹ̀yin nìkan lẹ mọ wájú ọ̀rọ̀ ó lẹ mọ̀ kó bá wọn. Mi ò sọ pé mo mọ wájú ọ̀rọ̀ nǹkan tí mo sọ ni pé ẹ̀yin gan ò mọ̀ and nobody does ọ̀nà nìkan ló mọ wájú ọ̀rọ̀. Socrates was looking for absolute truth. Ọ̀rúnmìlà knows no human being can know absolute truth. His philosophy is superior because there is no absolute truth. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ nǹkan tí wọ́n sọ ni mo kọ́ o nǹkan tí wọ́n sọ ni nǹkan tí wọ́n sọ ni lónìí who is better. But you see the problem with this book is that once you see this name including my own children ẹ mọ̀ mo lè wọlé wọ èṣù ló ń jẹ́ bẹ́ẹ̀
To me, that's not an intellectual attitude. If you see Socrates, even Jesus Christ and Orunmila, before I burn the book, I will read it. If I read it, I say this woman is a liar. But you have not read it. There's no human being. Tobacco way to change your mind on basis of evidence. And that is what I want my Nigerians to do. Orisha is better than Jesus. Give us evidence of what your parents said. Do research. Àti ò bá dẹ̀ka Yorùbá onímọ̀ kan tán sọ o. Pomulero, 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 pomulero TV. I've gained so much from the beginning of the script writing to this moment of photography and cinematography. For me, it's the best I can get in the country. My expectation to be a good filmmaker, a good one. Being in MFMI is like a dream come true. Experience so far in MFMI, it's been wonderful. It's been a wonderful experience. What I will say the added advantage to this lecture, to me, to this institute, is the lecturers that have been here. They are all A-class standard. They have been tutored by hardest working creative industry professionals. Ẹ káàbọ̀ padà. Àfihàn fíìmù Olekun tẹ̀síwájú lónìí. Àmọ́ ṣá, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ bí Òpómúléró TV ṣe fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ pẹ̀lú Túndé Kèlání lórí fíìmù Olekun. Pomulero, 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 pomulero TV. Tí ó bá jẹ́ pé lóòótọ́ a fẹ́ kí àṣà àti ìṣẹ̀dálẹ̀ ọrọ̀ ajé Yorùbá kó parun àti pé a nírètí pé ó bà ní kò bàjẹ́, ẹ jẹ́ ká pera wa sí. Ìyẹn ni wọ́n máa ń sọ pé kí èkúlé kó gbọ́ kó sọ fún toko. Ẹ pé ará, ọ̀rẹ́, ẹbí, nílé lóko, ní gbogbo ibi tẹ́ bá mọ̀, ẹ máa pè wọ́n. Tó bá ti jẹ́ Sátidé láago 9 sí aago 10, ẹ jẹ́ ká pera wa kí gbogbo wa jókòó papọ̀. Ká wo ojúlówó Yorùbá. Ká tẹ̀síwájú pẹ̀lú Olekun. Ṣé ẹ rí pé Olekun lóòótọ́? Ṣùgbọ́n ó di dandan pé kí n máa ṣe àwọn àlàyé nítorí gbogbo iṣẹ́ ribiribi tí àwọn ọ̀jọ̀gbọ́n àti gbogbo wọn tó kópa nínú ẹ̀ tí wọ́n ṣe láti gbà yẹn. Kò ń ṣeré ọmọdé. Olekun ọdún 14 lẹ́yìn Olekun la tún sọ̀rọ̀ Olekun yìí, 14 years after. Tẹ́ bá wo fíìmù Mainframe, àwọn sinimá wa dáadáa, ẹ rí i pé a máa ń lo àwọn òṣèré tó jẹ́ wípé wọ́n lè kà ní yunifásitì, wọ́n lè jẹ́ talákọ̀wé. Ṣùgbọ́n àwọn tó tún ṣe pàtàkì pàápàá jù wọ́n lọ ní àwọn ti eléré ìbílẹ̀ wa tí à ń pè ní Yorùbá theatre, Yorùbá travelling theatre. Àwọn ni wọ́n ti di eré orí ìtàgé mú láti ìbẹ̀rẹ̀, tí wọ́n gbé lọ sí tẹlifíṣọ̀n, tí wọ́n gbé lọ sí fíìmù, àti pé Nollywood tí gbogbo èèyàn ń pariwo lẹ́nìí. A lè sọ̀rọ̀ Nollywood láì jẹ́ pé àkọ́kọ́ gbóríyìn fún àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀. Tá bá ń ṣe eré wa, tẹ́ bá rí àwọn fíìmù tá ti ṣe ní Mainframe production, ẹ rí i pé a máa ń lu wọn papọ̀ nítorí pé wọ́n ń kẹ́kọ̀ọ́ lára wọn. Ẹni kíní tá lè sọ nínú Olekun tó kópa nínú ẹni Lérè Pàímọ́, Ẹ̀dá Onílé Ọlá tí ó ṣe bàbá Àṣàkẹ́. Lẹ́yìn yẹn a tún láti sọ̀rọ̀ Fúnṣetán Ìyábọ̀ Ògúnṣọlá tí wọ́n ṣe ìyá Àṣàkẹ́. Àtúwà sọ̀rọ̀ àtúrántí Tóhùn Òní tó ṣe ìyá Àjàní, kí Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn torí wọ́n ti fi wá sílẹ̀.
lẹ́yìn yẹn a rántí Wálé Macaulay, òun ló ṣe Dọ̀tun tí nínú Ó lè kú tó ń ṣiṣẹ́ ní ilé ìwé ìròyìn tí Àjàní máa ń bàjẹ́ tó pè ní ilé ìwé irọ́ yín, àti Olóòkè Kanyè, òun ṣe àbúrò bàbá Àjàní, òun ló fún Àjàní ní mọ́tò tí wọ́n fi ń dà lóru nígbà yẹn. Àdún láti rántí bàbá Adébáyọ̀ Fálétí, wọ́n ka ìròyìn, ní ìròyìn yẹn wọ́n wà àṣẹ bí WNTV WNBS tí kámẹ́rà wà níwájú wọn, wọ́n sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù àgbórí ẹṣin gbá tí wọ́n ń pè ní polo. Lẹ́yìn ìyá Àwẹ̀rọ Lánrè Hassan, àwọn ni wọ́n ṣe ìyá Lọlá nínú Ó lè kú. Wálé Ògúnyẹmí, kọ́lọ́n fọ̀run kẹ́ Wálé Ògúnyẹmí náà, àwọn tí fi wá sílẹ̀, àwọn ni wọ́n ṣe bàbá Ṣadé tí a rí wọn ní ọjọ́ ìbí. Àtúwárí Láìdé Adéwálé, kọ́lọ́n fọ̀run kẹ́ Láìdé Adéwálé, nítorí wọ́n ṣe ribiribi, àwọn ni wọ́n ṣe olùkọ́ tó ṣe ìdánilẹ́kọ̀ọ́ lecture. Peter Fatomilọ́lá náà wà ń bẹ̀, àwọn náà ṣe bàbá Adẹ́mu nínú ẹ̀. Àwọn mọ́tò tí mo rántí tó ṣe pàtàkì jù ní káà Beetle Àjàpá yẹn wọ́n ń ṣe ní Nàìjíríà, ṣùgbọ́n Àjàpá tá a lò yẹn gangan Wálé Fánú ló ní mọ́tò yẹn, kò ń ṣe Beetle lásán. Beetle yẹn German Beetle náà ń pè, imú tiẹ̀ yàtọ̀, òun la lè sọ pé gbogbo wa fi kọ́ mọ́tò, òun la fi ṣe ìpátá lọ́mọdé. Ìgbà kan tiẹ̀ wà tó jẹ́ pé kíní steering náà ayọ́kùrọ̀ àgbé tiwa sí, tí a bá ti ń lọ màá tún máa gbogbo nǹkan míì tó yẹ kí n tọ́ka ẹ̀ kí eré lè dùn àti pé ká lè fi rántí gbogbo nǹkan tá a ti ní, nítorí tí bá a ṣe ń lọ yìí tí a bá mọ ibi tá a ti ń bọ̀ a lè mọ ibi tí a ń lọ. Nítorí ẹ̀ mo rọ̀ yín, ẹ fẹ̀yìntì, ẹ jẹ́ kí eré bẹ̀rẹ̀. Dà báyìí o. Tó dàbí bò ṣe bí mo sọ fún yín wípé àwọn Àjàní ń jọjọ́ kan lónìí, ó sì lóun bọ̀ wá mú mi lọ. Ilẹ̀ ò ti wá ṣújù báyìí, ń gbò ló wà padà dé. N ò ní pẹ́. Dákun mọ́ pẹ́ o. N ò ní pẹ́ sẹ́ẹ̀. Má jẹ́ kí bàbá rẹ̀ ó bú mi o, mọ́ pẹ́ o. Ọtí inú gòdà. Ó láti jẹ́ pé ìgò yìí ń jò. Ọmọ pupa wò, ọmọ pupa lè ní fẹ́, ọmọ pupa wò. Wá Àjàní, èmi bá ọ jáde mọ́. Ilé kan wà bẹ́ẹ̀ ni, kò sáwọn páàkì ń pẹ́ lóde tẹ́lẹ̀. Níbo ni wọ́n fẹ́ sùn? Ibi náà gbà wá. Èmi ẹ̀rẹ́ kọ́ ọ, ọ̀tọ̀ọ̀tọ̀ la mọ̀ sùn kó yá gbọ́, èmi lè sùn lórí àga o. Ìwọ sùn lórí ibùsùn, èmi á sùn lórí àga, kò séwu.
ẹ̀fọ́ pọ̀. kámọ̀dákẹ́ máa lọ ra àwọn ẹ̀fọ́ bí yìí o wọ́n lè gbéyàn lọ ẹ̀rù àrùnbà ló tẹ̀ ń bàyàn. yéè gbára mi létí o ìyẹn lọ àwọn méjì. ibùsùn yóò sì gbé mi lọ méjì. ìṣùgbọ́n ṣáà máa sùn tiẹ̀ tó bá dàárọ̀ màá lọ róníṣègùn kí n má ṣọ kí n máa fi lé wọn. mo pa wọ́n tiẹ̀ bàbá orí nǹkan ti jẹun yó wọ́n sì fọ́ kú. ìdaṣọ́gbórí. ẹgbẹ́ mi o. àbí ó wà pé ìmọ̀dí ẹlẹ́gbẹ̀ẹ́ yẹn bíbẹ̀. lálẹ́ ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ lálẹ́ lálẹ́ ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ lálẹ́ ohun tójú mi rí o bàbá ò gbọ́dọ̀ gbọ́ o lálẹ́ ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ lálẹ́ ohun tójú mi rí o yeye ò gbọ́dọ̀ gbọ́ o lálẹ́ ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ lálẹ́ lálẹ́ ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ lálẹ́. mo ti sún mọ́ mi jù súnfọ̀n díẹ̀. ẹ̀rẹ̀bẹ̀ níyàlẹ́ ohun tójú mi rí o bàbá ò gbọ́dọ̀ gbọ́ o lálẹ́ ẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ lálẹ́ ohun tójú mi rí o yeye ò gbọ́dọ̀ gbọ́ lálẹ́ ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ lálẹ́. ìyá àṣàkẹ́ ìyá àṣàkẹ́. èmi ni. ǹjẹ́ o mọ̀ pé ọmọ rẹ ò sunú ilé ìmọ́jú òní. ó ní ọ̀dọ̀ rẹ̀ òun tóun lọ lòun ó sùn tílẹ̀ bá ṣú jù. àjọmọ yín ni ó sì ń bọ̀ àbámi inú ilé ó ń bọ̀. sọ fún mi kó o máa sùn bí mo ṣe bẹ̀ ọ́ tó lánàá ó ti dá wàhálà alẹ́ o bàbá ń bẹ ń pálọ̀ ní èsì tí ń bínú. ẹ kúlé sà. ẹ káàbọ̀ ẹ mọ̀ káàbọ̀ èwo lẹ wá dé sí. ẹ jọ ń bolẹ̀ sùn ọjà rè. lọ́dọ̀ àlàbọ̀ ọ̀rẹ́ mi ni sà. ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ wo nílé ni. ilẹ̀ ti ṣú ni sà. níbo ni ilẹ̀ sú ọ sí. àjò ni sà. ẹ̀ ń ṣe kí ni. ẹ̀ ń jó. ẹ̀ ń jó. ojoojoojú ọgbàgbé ilé tiẹ̀. kò sí táksì. dáadáa ni ẹ. olùsí ọmọ ni ọ olórí burúkú aláìgbẹ̀kọ ọmọ adójútì ni
ẹ má bínú. má bẹ̀mí ọjà rẹ bẹ̀mí ọ̀nà jíjó ìyá káàkiri èwo ni màá fọwọ́ mi ṣòfò sí tí mo ní dandan gbọ̀n àfikọ́ sákàwé abunú ọmọ ni ọ onírìnkùnrin onírìn ìyà gbogbo ẹgbẹ́ rẹ wà ní yunifásitì òun jíjó ìyá káàkiri ọ wà lẹ́yà ọ̀yà ọ wà lọ́fà ọ̀fà ọ wà fọnáfọ̀sọ ọ̀fọ̀nátọ̀ gbà. báwo ni ọmọ bẹ̀mí wọn náà kọ́ ọ́n aláìnírònú ara galatia ọ wá sí ọmọ o tí n bá tún gbọ́pọ̀ jáde ọlọ jíjó ìyá kan tàbí kò tiẹ̀ jáde gbòòrò gbé ọ dídé ikú wájú mi mi ò rí ọ irú ròǹbòrùn. ló ń ṣe wọ́n nìkan ló ń dá fọ́tò wò ni. èmi máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. àṣẹ èmi nìkan kọ́ èmi náà máa ṣe bẹ́ẹ̀. kìkì obìnrin nìkan ni àwọn fọ́tò tiẹ̀ yìí ni. ṣé ọkùnrin ni kí wọ́n máa wò àbí irú ẹ̀ pagunpagun bíi kẹ̀kẹ́ lẹ́mú yìí náà ni kí wọ́n máa wò. o ti fẹ́ bú mi tẹ́lẹ̀ ni àmọ́ ṣá èmi náà ò ní fẹ́ máa wo orú orí tiẹ̀ tó rí palagun bíi ìdí ìbọn yìí. ṣé ráwọn tí mo kó jọ yìí àwọn ọ̀rẹ́bìnrin mi ń gbà kan nìyẹn. ọlọ́run o ti dàlúrú jìnnà. dàlúrú kẹ̀ èèyàn á lè fi wé tiẹ̀ bí èèyàn bá kó àwọn tiẹ̀ jọ wọ́n á fẹ́ tó kíláàsì kan. ó fẹ́ẹ́ lè jẹ́ bẹ́ẹ̀ torí ọ̀rẹ́ ò fẹ́ rọ́. àwo ò fẹ́ tàn jẹ́. a ò sì gbọ́dọ̀ purọ́ fúnra wa. sórí sórí lèyí obìnrin dá síbẹ̀ mo kàn déédéé rí ní ọjà gbági nígbà ìsinmi kan báyìí ni mo wò ó ojú mi wọ̀ ọ́ mo á tẹ̀lé ó jáde ó gbọ̀nà dùgbẹ̀ mo tún tẹ̀lé mo ní sisi ẹ wò wá. mo jẹ́rìí ẹ. ó kọ́kọ́ sakọ ó sakọ ṣùgbọ́n nígbà tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi ó gbà mí lọ́gàá aṣọ rẹ̀ jìnnà. eléyìí mo pè ní ọmọ àdúgbò wa ni bàbá àti bàbá mi náà ń ṣọ̀rẹ́ ohun tó dàárín wa rú ni pé ó tètè fẹ́ wọlé kọ èmi kẹ̀ ọ́ tí ì ṣetán láti gbéyàwó ńgbà yẹn. ǹjẹ́ olùkọ́ ni eléyìí tó wà ní yunifásitì Èkó. òun ni bóyá òun ní bá fẹ́ ṣùgbọ́n bàbá olówó kan tó ti níyàwó méjì nílé ló fọ́n dẹ̀ ẹ̀ lóyún. orí àwọn ọmọ yìí ò máa pé o. ìyá ẹ̀ ló ṣì lọ́nà ṣùgbọ́n pé nǹkan tó ń ṣe Léńbájẹ́ ò ṣọmọ ẹ̀. Léńbájẹ́ ń sunkún owó. ọmọ ẹ̀ ń sunkún ọkọ bó ṣe rí nìyẹn. ṣùgbọ́n ṣá àwọn ọmọbìnrin wa yìí gọ̀ díẹ̀. kí ló rí. kò sẹ́ni tí ò lè tàn wọ́n jẹ kíá wọ́n á ti gbà ọmọ kékeré á tàn wọ́n arúgbó á tún tàn wọ́n ohun gbogbo nǹkan ló máa ń tètè gbàgbọ́. ṣọpá ni wọ́n dẹ̀ máa ń ṣe mí gbà mí o. àánú wọn ò ṣe mí o ẹni tó bá gọ̀ ó gọ̀ fúnra ẹ̀. àwọn òdèmọ̀ káà máa ń sọ̀rọ̀ wọn bá a tún máa ń fà wọ́n ṣe èyí ṣé mo pé tí wọ́n bá gbé ọ̀nà sùn wà sọ fún mi. èyí tí wọn náà bá sì gbé wà sọ fún mi. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbogbo ayé agbọ́. bí wọ́n bá mọ̀ ni ojú ìbá máa tì wọ́n. àwọn òdè wa ń bára wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ọ̀rọ̀ kẹ̀ kó lè dùn lẹ́nu wọn.
bóyá káwọn náà dá irú ẹgbẹ́ kan tó gbilẹ̀ lamẹ́ríkà sílẹ̀. irú ẹgbẹ́ wo nìyẹn? ẹgbẹ́ oníbàálẹ̀ àwọn tó pinnu pé àwọn ò ní súnmọ́kùnrin káwọn tó wọlé kọ àwọn ló sì ń rọ́kọ jù lé báyìí. wá má dáadáa kúta lẹ́ǹbí o ò fẹ́ bọ jàjẹ́ fún wa ni. sórí eléyìí ọmọ ọ̀gá mi kan ni ìgbàgbọ́ ẹ̀ ju ti pétérù lọ òfin tó kò dẹ̀ sófin tí ò kí ń kà má mutí má mu sìgá má jòrógbó má jòbì má ṣu má tọ̀ má jáde má wọlé má. irú wọn ló dẹ̀ dáa ju. àyàngbé ajá dùn. ṣe bẹ́ẹ̀ ni máa joyin inú àpáta ni kò gbọ́dọ̀ wẹnu àáké. ṣé orí oyin kan nìkan fẹ́ parí àáké tiẹ̀ sí. táyélé. ara ilẹ̀ àbúrò mi. ìwọ lábúrò tó dáa tó báyìí ò sì jẹ́ ká mọ̀ ajá mọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ tó dún ọyà kì mọ́lẹ̀. báyìí ṣe rí nìyẹn. tọ́wọ́ ẹkùn bá wá tẹ ọmọ ajá kájá má fi ṣèbínú. ọdẹ náà bá kí ọmọ ẹkùn mọ́lẹ̀ ńkọ́. ṣe bọ́lọ́run wà tó kápá ọdẹ. ṣẹ́ni wà lójú àjọ rẹ̀. ẹni tó wà lójú ọpọ́n nìyẹn. ọmọ dáa síbẹ̀ gan ni ẹ. ó máa ń wù mí kọ́ ọmọbìnrin ó rí rùmúrùmú báyìí. ó rí pójọ yẹmí tèmi. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n Àjàní má jẹ́ kẹ́lẹ́ yìí ó bọ̀ o. bíbọ́ kẹ́ ọmọ tí mo ti kóṣẹ́ sí lórí mi ò sọ fún mi pé mo kọ ìwé kan fún un gbà kan nígbà tí ó kọ́kọ́ gbọ́ báyìí ó dì mí mú dìgbàdìgbà báyìí. ṣé wàá jẹ́ kí èmi náà gbọ́. má jẹ́ o gbọ́ mo ti ka sórí ẹ̀rọ agbọ̀rọ̀sọ kan. kí ló dé gan-an mo wí ó fà á kékọ́rí mo fọ̀ òun yé èjìká gẹ̀rẹ̀ mo fọ̀ lẹ́nà títí mo fọ̀ faransé ọkọ̀ tí ikún òòjà kúnra onímọ̀ ń ṣàṣejù mò ń yọ ọ́ lẹ́nu jọjọ kòkòrò tó ń fẹ̀fọ́ ó jàre ẹ̀fọ́ ìwọ̀n léwé kó ń dára mọ́ Àjàní tó ń láṣàkẹ́ jàre àṣàkẹ́ ìwọ̀n lómi dán sùn wọ́n mọ́ kó o tó dé mo ti fárígá kí n tó kù ọ́ mo ti kẹ̀bẹ̀ ọ̀pọ̀ mo ní wọn ó ṣe bí àdán orí ọ̀pẹ tó dorí kodò tó ń wò sí ẹyẹ ìgbín tilẹ̀kùn mọ́rí ó lóun ò ní dójò lóhùn òjò àkọ́rọ̀ ló ṣẹ̀ṣẹ̀ rọ̀ ìgbọ́n tún ṣúlẹ̀ ẹ̀ mọ́rí ó ń tanná ìwo káàkiri inú omi wéréwéré lọ tí í pani wàràwàrà lọmọdé ń toko èsì bọ̀ mo wẹ̀yìn lẹ́ẹ̀kínní mo wò ó lẹ́ẹ̀kejì wọ́n ní kóró má sọ̀kò ó ní èyí òun amúlọ́wọ́ yìí ń kọ́ ìgbín mi ti tẹnu mọ́gì rẹ̀ ojú méjì tí dùndún ní ohùn kan ní fífọ̀ àtiwọ́ àtẹ̀mí ẹ̀mí wa ti dọ̀kan bó bá wá wo erin kó máa regbó bó bá wo ẹfọ̀n kó máa rọ̀dàn bí bàtà bá ń rìnrìn àjò kí ṣàwòrò etí rẹ̀ ó máa tẹ̀lé bí mo bá ti ráṣàkẹ́ tán ẹni tó bá fẹ́ ó lè máa lọ. Pomulero, 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 pomulero TV. Jábàtà lábàtà gbogbo àwa tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá a mọ̀ ìpè sísán ńlá sán bàtà tí bàtà lílù tó bá wọ nílá nílẹ̀ Yorùbá jíjá báyìí ńlá já bàtà ó tí bàtà jíjó tó bá wọ nílá nílẹ̀ Yorùbá láṣẹ bàtà lólórí oníbàtà tí ń bẹ lábàá bàǹtàbà bàǹtálẹ́ lólórí àwọn ajóbàtà tí ń bẹ lábàá bàǹtàbà
láṣẹ bàtà wá pàdé Bántálẹ́ lóde ijó bàtà kan bàtà jíjá wá yá àmọ́ ilẹ̀ kìkì àbàtà tí ń bẹ ńlẹ̀ ni ò jẹ́ kí Bántálẹ́ ọ̀rọ̀ ààyè ìjà bàtà dáadáa torí bí ti ń já bàtà ni àbàtà ń fa sálúbàtà lẹ̀ bí àbàtà ti ń fa sálúbàtà lẹ̀ ni sálúbàtà ń ta bàtà sára oníbàtà àjò bàtà àwọn òwòrán bàtà gbogbo aṣọ wọn àkìkẹ́ àbàtà. Bántálẹ́ wá fìbínú bọ́ sálúbàtà sọnù kó lè rẹ́sẹ̀ lásán já bàtà dáadáa ọwọ́ òun ìlú wá di bátakùn ijó òun ẹsẹ̀ wá di bàtàkùn wọ́n ní àbìdí ẹ̀sìn bátakùn àbìdí ẹ̀sìn bàtàkùn níbo ni nkọ̀dí mèsì ní lọ́hùn. ìyá onítàbà náà ṣàìwá àwòrán bàtà òun àtìyá olóbì àbàtà etí àbàtà ni wọ́n pàǹtẹ̀tẹ̀ orí sí wọn ronú ajé tí wọ́n gbé lérí wọn débi bàtà ariwo àtikọ́lùkọ́ gbà àwọn òwòrán bàtà náà ló jẹ́ kí ìyá onítàbà àtìyá olóbì àbàtà wọn bá dàgbà náà sábàtà Bántálẹ́ ò fi bẹ̀ ṣe wòran o bàtà tí ń já ti wọ̀la ẹsẹ̀ tí fi ń já bàtà náà ló fi fọ́jú tábà àtóbì àbàtà pọ̀ má bàtà ló jẹ́ wípé ẹ mọ̀ wọ bàtà jó bàtà ẹ mọ̀ wọ bàtà jó bàtà ẹni bá wọ bàtà jó bàtà àjò bàtà 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 ni ó ń jà bàtà lábàtà. One film don't reach action part. Now waiting you go dey hear be that. Then the boss go come down. Actor go begin to smile. Nigeria dey action time now because the principal actors don't land. If they walk out for street one day, you hear the sound make you know say they come again, 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 they come again. But all of them are doing the same. They come again, 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 they come again. See them come, see them come. Kaki comot agbada begin. God comot dictator regime. When they begin preaching sanity, and God know wetin they put side the tea. We dey chop when shagari dey rain, but now I no fit shagari again. I dey work my salary in a pain. This kind of things dey dabaru my brain. People tell me make I no complain. People say make I maintain. Election time I go campaign. Then I go dey stay for mountain. Cause when I be the president, Aso Rock will be my residence. When them they chop national cake, I say na the one with their mama pick. If anybody else want take, they go vex, they go vote, they go rig. You can only lick the icing, or do you want inflation rising? If you chop the cake, not treason, they go say, we are carry up go crazy. They come again, they come again. They come again, they come again. They come again, they come again. But all of them are doing the same. They come again, they come again. They come again, they come again. They come again, they come again. See them come, see them come. Them talk say actor no they die. But MK mod people they cry. Everybody lean like toothpick. Now for real, no be film trick. The last scene, boss make love. That one now for 18 and above. They carry Ashigo Aso Rock. Make him a JB go. So they gon' they do overskill. No say not himself he go kill. They carry overdose and answer. Chai, death of the tyrants. Oh, what a national disgrace. I go tell CNN this case. We can't keep this mess to the press. People talk say a cardiac arrest. We just dey fool ourselves. Cause that one no put food for my shelf. Salami at him part, he go. Now he be past hero. All hail Uncle Shege, Shege. You say better go shelle. They come again, they come again. They come again, they come again. They come again, they come again. But all of them are not the same. They come again, they come again. They come again, they come again. What to today, oh. See them come, see them come.
action time for Senate House. Agbayas, the true cheers about. Cheers left, right, and center. Nobody they come out, nobody go enter. Make I give the film character of Naija before and after. When I begin call the names, we go begin to play one game. I'm gonna play one game. I'm gonna play one game. Which game? This game. Which game? That game. I'm gonna play one game. I'm gonna play one game. Which game? This game. Which game? That game. I'm gonna play one game. I'm gonna play one game. This game. Which game? That game. I'm gonna play one game. I'm gonna play one game. Which game? This game. Which game? That game. Now, Zeke, say you don't watch the film. What about Muritala? Say you don't watch the film. What about Shakari? Say you don't watch the film. What about IPP? You don't watch the film. What about the Dictator? You don't watch the film. What about Bro Shege? You don't watch him film. Part 1 and 2. They come again, they come again. They come again, they come again. They come again, they come again. All of them are going to sing. They come again, they come again. They come again, they come again. What to today, oh. See them come, see them come. They come again, they come again. Come again, they come again. Want to go, see them come, see them come. Cinema. Orúkọ mi ni Alhaji Muhammad Tajudeen Ọláìyá Àdìsá. A bí mi níbi 70 ọdún sẹ́yìn ní ilé Bàmọ́rà ní agbègbè Gbàgùrà. Ìjàyè Òbírìntì gan ni ó jẹ́ ibi tí a ti bí mi. Bàbá tó bí mi ó jẹ́ olóyè Abdulrauf Àdìsá Sàlàkọ́ tí gbogbo ènìyàn mọ̀ ní Àdìsá Onífun ẹran. Mo ní àǹfààní láti ka ìwé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní iléèwé tí wọ́n ń pè ní Ansarudeen Primary School ní Ìlàwọ̀ Kéńtà Abẹ́òkúta. Mo dẹ̀ kó níbẹ̀ níbi ọdún 1959. Látòní lọ Olúwa ṣàánú mi. Àmín. Látòní lọ Olúwa ṣàánú mi. Àmín. Wọlá bàbá tí mo tara wọn jáde. Àmín. Wọlá màmá tí mo tara wọn jáde. Àmín. Látòní lọ Olúwa ṣàánú mi. Àmín. Látòní lọ Olúwa ṣàánú mi. Látòní lọ. Gbìyànjú mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi torí pé wọ́n fi ẹ̀sìn kọ́ mi. Mo dẹ̀ jẹ́ nìkan tó gbọ́ àgbọ́yé ẹ̀sìn. Eléyìí ni àwọn adarí ẹ̀sìn tí wọ́n wò mọ́ mi lá tí wọ́n fi fún mi ní oyè ẹ̀sìn. Mo kọ́kọ́ jẹ oyè gẹ́gẹ́ bí balógun ìlú Ṣódẹkẹ́ mosque níbi tí à ń gbé yìí. Lẹ́yìn yẹn mo jẹ oríṣiríṣi oyè gẹ́gẹ́ bí olóyè nílùú Ìjàyè Òbírìntì níbi tá a ti bí mi. Mo tún jẹ́ olóyè nílùú Gbàgùrà náà níbi tí mo ti wá kó tó di pé gbogbo Ẹ̀gbá wọ́n wá papọ̀ láti fún mi ní oyè. Mo jẹ́ oyè bíi 4 tí mo ní ìgbéga nínú ìlú Ẹ̀gbá kó tó di pé wọ́n fún mi ní oyè léyìí tí mo fi ṣe ìrántí ọjọ́ ìbí tí a bí mi. Mo jẹ́ oyè gẹ́gẹ́ bí òsìn ìlú Ẹ̀gbá tí ó jẹ́ pé mùsùlùmí àkọ́kọ́ ní ìlú Gbàgùrà tó tún wá já túmọ̀ sí mùsùlùmí kẹta ní gbogbo ìlú Ẹ̀gbá. Eléyìí ni mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà láyé mo wà láàyè láti ṣe 70 ọdún eléyìí tí mo ṣe láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun tí mò ń jẹ ni mò ń wá kiri. Má jẹ́ pàdé ohun tí ó jẹ mí. Wọlá bàbá màmá tó bí mi sáyé. Látòní lọ Olúwa. Ọpẹ́ mi ó lọ sọ́dọ̀ Ọlọ́run. Àwọn kan máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá jí láàárọ̀ ó máa ń rò pé bóyá àláàmù tóun sẹ́ẹ̀tì ló jẹ́ kí òun jí.
ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n ní kó bá gbé àlámù síbi ẹni tó kú a mọ̀ pé bá àlámù yẹn bóríǹgì fọdún 4 òkú yẹn ò ní dìde so ọlọ́run ló jí kì í ṣàlámù kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún gbogbo ìgbésẹ̀. ọ̀rẹ́ pọ̀ gan mo tẹ̀ ní fásitì dúpẹ́ pé gómìnà lu Ogun State tó jẹ́ àjọlọ léèwé kan náà ni ó tilẹ̀ jẹ́ pé wọn ò bá wà níléèwé ó ti tó bí ọdún mélòó kan tá a ti kó léèwé káwọn gan tó dé léèwé ṣùgbọ́n wọ́n rántí pọ́ mọ́ léèwé wọn ni mí wọ́n dẹ̀ ń ṣe dáadáa gbogbo àwọn tẹ́jọ rí tó rọ̀gbà mọ́ yíká yìí iléèwé láti pàdé ìmí ò gbórúkọ wá ń gbàdá wa léèwé ń gbàdá tó jáde tá a mọ́ra wa wọ́n ṣe dáadáa àwọn tó bá mi ṣayẹyẹ ọjọ́ bíi látòrí àwọn adarí ẹ̀sìn gbogbo àwọn ìmọ̀ọ́mù wa nílùú Ẹ̀gbá títí kan gbogbo àwọn àfáàfáà gbogbo wọn ló ṣe dáadáa sí wa nínú àsìkò oyè yìí àwọn ni wọ́n fún wa lóyè àwọn náà dẹ̀ fi wá joyè pàápàá mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi gbogbo ayẹyẹ tá à ń ṣe àwọn ọmọ mi ló ṣe wọ́n ṣe pé àwọn fẹ́ fi hàn bàbá wọn pé àwọn dúpẹ́ lọ́wọ́ pé bàbá tó dáa ló bí àwọn wọ́n dẹ̀ ni wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ ń do ìṣojú ẹ̀mí mi kí n rí i pé àwọn dúpẹ́ àwọn bá Ọlọ́run dúpẹ́ wọ́n dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run lórí mi ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ àwọn ọmọ ló ṣe fàṣìkò dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ àti àwọn ojúlùmọ̀ tó wá bá wa síbi ayẹyẹ náà àdúrà mi ni pé gbogbo wa máa dàgbà gbogbo ẹni tó bá dàgbà Ọlọ́run ṣàánú ẹ̀ torí ọgbọ́n ò sọ pé kéèyàn dàgbà àlùkọ́rọ́ yìí kàn pé kéèyàn dàgbà Ọlọ́run ló ń dàyàn lágbà ẹni bá dẹ̀ dàgbà Ọlọ́run fi ṣe àpẹẹrẹ kó lè ṣe dáadáa ni torí tó bá dàgbà tágbàlagbà bá hùwà kan ó ṣe ṣe kó má rí ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run torí ó ní àǹfààní láti túbá lọ́lọ́run ṣe jẹ́ kó dàgbà so tó bá wà ń bá mú tó dàgbà ibi tá a dé yìí àfi ká dúpẹ́ ká tọrọ ìdáríjì Ọlọ́run ká dẹ̀ máa ṣe òdodo torí kò sí nǹkan tá a fẹ́ mú mọ́ àfi ká ṣe òdodo ká dẹ̀ sí lọ́hùn mo fà kàyé dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó wá tí wọ́n bá mi dúpẹ́ àwọn náà dàgbà wọn ò dẹ̀ ní di àgbáyà lágbára Olódùmarè. tọwọ́ ẹni bá dára káwí ẹ̀yin ò rí pé fìlà ìbílẹ̀ Yorùbá yìí rẹwà púpọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan Yorùbá ṣe rẹwà tó a lè pọ́n wọn lé lọ́dún àrà ká sì ṣe oríṣiríṣi nǹkan jáde látara wọn àwọn nǹkan Yorùbá yóò sì ṣe bẹ́ẹ̀ di nǹkan ọrọ̀ ajé nílẹ̀ yìí àti nílùú òyìnbó tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ṣàmúlò nǹkan tiwa ká lè bá tètè gòkè àgbà ká lè tètè tẹ̀síwájú nítorí náà tẹ́ ẹ bá rí nǹkan Yorùbá tí wọ́n pọ́n lé tá a lè fi ṣe ọrọ̀ ajé tá a lè tà nílẹ̀ yìí àti nílùú òyìnbó ìbá jẹ́ bíi aṣọ bàtà gèlè báàgì àbí nǹkan oge oúnjẹ ìpanu bíi ẹmu àwọn ohun èlò ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹ kàn sí wa ní Òpómúléró TV àwa bá yín polówó ẹ̀ Bọ́láńlé Bámidélé ni mò ń jẹ́ ká tún pàdé láyọ̀ lórí Òpómúléró TV ire o.